àwọn ọmọ ọlọ́jọ́ ìbí ló ní ń wá kí ọ o bàbá mi Jayé Ọlá Julius Ọdẹ́níran. Àní àwọn ọmọ ọlọ́jọ́ ìbí, àwọn ọmọ tẹ́ bí sáyé, àwọn ọmọ tẹ́lẹ́dùmarè fi jí kí yín nírọ̀rùn. Wọ́n ní kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Olúwatóyìn Ọdẹ́níran ó ní kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Olúwafẹ́mi ó ní kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Olúwagbémiga ó ní kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Olúwabùkọ́lá wọ́n ní kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Olúmídé ó ní kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Máyọ̀wá Ṣèwẹ̀dọ̀ ó ní kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Olúwaṣẹ́gun ó ní kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Gbogbo ìjọ Òkè Ìgbàlà wọ́n ní wá kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Ìyá ìwé ìyàwó ọlọ́jọ́ ìbí wọ́n ní kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Màmá Akínọlá wọ́n ní kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Màmá Gírèkì wọ́n ní kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Màmá Fásúrè wọ́n ní kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Mrs. Ọlátúnjí wọ́n ní kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Àwọn àgbà níwájú pẹpẹ wọ́n ní kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Bàbá Dosá wọ́n ní kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Mr. Igúnṣàbí wọ́n ní kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Bàbá Àbátàn wọ́n ní kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Mr. Isaac wọ́n ní kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Gbogbo àwọn ọ̀dọ́ Mount of God pátá porogodo àwọn náà ní kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Bọ̀dá Délé Ìdòwú wọ́n ní kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Wòlíì Friday ó ní kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Sister Linda wọ́n ní kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Bọ̀dá Sunday Ọ̀jẹ́lábí wọ́n ní kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni. Gbogbo wa pátá porogodo gbogbo ìjọ Unification wọ́n ní kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni.